Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir rahmanir rahim. Èyí ni iléeṣẹ́ rédíò orí ìtàkùn àgbáyé íńtánẹ́ẹ̀tì tí a pè ní Ọ̀nà Àrà Today News. Orí ètò wa àtúnṣe ẹwà Islam ní àwà. Orúkọ tèmi tí mò ń gbé ètò yìí kalẹ̀ ní Fọlọ́runṣọ́ Abdulkabir. Orúkọ ìyá wa tí wọ́n ní iléeṣẹ́ yìí, kí Ọlọ́run jọ̀ọ́ kó bá wa láàánú wa, kó bá wa ṣàánú fún wọn lọ́pọ̀, tí wọ́n yọ̀ǹda fún wa kí a máa ṣe ètò yìí lọ́fẹ̀ẹ́. Ó ní ìyáàfin Yẹ́misí Ọládipúpọ̀. Kí Ọlọ́run kó jọ̀ọ́ kó má jẹ́ ká apá okun wọn. Ìṣẹ́jú 15 péré ni ètò yìí gbà. Ìdí ẹ̀ nìyẹn tá a fi ń bẹ gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ṣàánú fún pé kí ẹ wá kún wa ní ọwọ́ lórí ètò yìí, kí prógrámù yìí ó lè máa lọ wákàtí kan, wákàtí méjì, tó bá yá kó dé orí ẹ̀rọ rédíò èyí tí gbogbo wa ti mọ̀ kó tó di pé íńtánẹ́ẹ̀tì dé. Àlejò wa ti tòní, a fẹ́ kí wọ́n bá wa dá orúkọ wọn. Salamu alaikum àfà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Orúkọ mi ni Ọmọọba Adégòkè Adéjọbí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bó o lè ṣe fẹ́ kí a mọ̀ mọ̀ yín gan-an ní ìsìn? Alhamdulillah, tí Ọlọ́run ti kà mí yẹ lónìí pé mo di mùsùlùmí òdodo. Allahu Akbar. Tí orúkọ mi ń jẹ́ Abdulhakeem Adéjọbí. Abdulhakeem Adéjọbí. Bí ẹ ṣe ń gbé kalẹ̀ wọn fẹ́ jọ pé kì í ṣe Abdulhakeem ni ìyá àti bàbá pilẹ̀ sọ yín ní ṣe lè sọ̀tàn kékeré tó wà ń bẹ̀ fún wa, àbí ẹ̀yin ẹlẹ́sìn Islam láti lẹ̀ bí? Bó ṣe rí náà mo ṣe lẹ́sìn Islam láti lẹ̀. Ṣùgbọ́n màá sọ péréte. Kìrìsìtẹ́nìtì ni mí láti lẹ̀. Tó jẹ́ wípé màmá mi níjọ. Christian Unity Church of Christ Orísun Mẹ́bàárẹ̀ Ọlọ́run kò sóńtì. Ó wà ní ìsàlẹ̀ Sùmọ̀rà. Ní local government wo nu Ọ̀nà Àrà níbí? Ọlọ́run ṣògo side mi. Ní ọ̀nà Ọlọ́run ṣògo express ní ìsàlẹ̀ Sùmọ̀rà Nìbàdàn wa yìí náà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀nà Àrà local government náà. So ibẹ̀ ni bí wọ́n bí mi sí tí ó ìṣẹ́ tí ó mọ̀ mí bẹ́ẹ̀. Olútúndùn ló kọ ìyá mi, ìyá ẹlẹ́ran. So ó sì jẹ́ yàdúrà lónìí. So kọ́lọ́run tó wá kẹ́ ìmí yẹ lónìí. Ẹ̀yin wa tí ẹ̀ ń gbọ́ wa nílé, àlejò wa tó jókòó yìí láwàní ń bẹ ní orí wọn. A rí àpẹẹrẹ pé irùngbọ̀n àgbọ̀n wọn ó jọ ti àwọn mùsùlùmí. Lọ́ọ́ lè fa ìbéèrè kàláyà tí a béèrè yẹn ní ọwọ́ wọn. Nínú ìwé tí wọ́n gbé lọ, wọ́n kọ Àlùkùránì alápọ̀nlé tí a túmọ̀ sí èdè Yorùbá sí. Nígbà tí wọ́n tún wá ní àwọn jẹ́ Abdulhakeem, sẹ́wọ̀n pé yẹ kí n jẹ́ kí àyàn ara lé kẹ́ ẹ fi ọpọlọ, ojú inú ọpọlọ kẹ́ ẹ fi rí tí àwa ń fojú rí ń bì tẹ́yìn ò rí. Ẹ káàbọ̀ sí orí ètò wa yìí. Ètò wa yìí àtúnṣe ẹwà Islam níbi tí a ti máa ń gbé àwọn èèyàn tí wọ́n bá ní nǹkan kan àbí méjì láti sọ lórí kí ni ìgbésí ayé wọn ṣe rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Nígbà tó yẹ pé ayé ti dojú kejì, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti wà níta, ni a fi àyè sílẹ̀ láàrin ìṣẹ́jú 15 pé ká fi gbọ́rọ̀ ẹnu wọn, ká fi kún ti ìgbésí ayé wa, ká fi mọ ọ̀nà wo lágbà táàbí lójú rọrẹ Ọlọ́run ní orí ilẹ̀ ayé ń bì àti ní ìjọ ìgbéga àlùkìámọ̀. Ọlọ́run ìlọ́kọ́jọ́ kọ́mọ́dún wà ní ládàá rẹ̀. Ọmọ ìjọ wo ni yín gan? Mo jẹ́ ọmọlẹ́yìn Khalifa Ilẹ̀rọ̀. Khalifa Ilẹ̀rọ̀ ní Onígàmbàrí. Àti ń gbọ́n gbókọ wọn dáadáa náà ní orí ètò yìí láti bí ìgbà mélòó kan wá. Ǹjẹ́ ẹ ti ṣèjọ kankan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ẹ dé ọ̀dọ̀ Khalifa? Àbí bí ẹ ṣe kú òun Kìrìsìtẹ́nì náà lẹ bọ́ sọ́dọ̀ Khalifa? Kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ní kí n rìn. Ọlọ́run jù mí káàkiri. Ọlọ́run jù wọn káàkiri. Ó jù mí káàkiri. Ọba tí ju owó oko wá lo ọlọ́jọ́ kó ju gbogbo wá jù dáadáa. Ó jù mí káàkiri. So ó jù mí káàkiri. Mo lọ NASFAT, ìrànlọ́wọ́ mo bá lọ bẹ̀ gbà náà o, ṣùgbọ́n wọn ò ṣe fún mi. Èyí sì tí di mùsùlùmí gbọ́n wọn ṣe fẹ́ di mùsùlùmí ni, wọn ò ṣe fún mi gbà náà. So ó jẹ́ kí n rí pé ìjọ kankan, so wọn à ṣe. So mo lọ sí NASFAT Ìwòròdù nígbà yẹn o, ọ̀rẹ́ mi kan ló mú mi lọ. So a kọ lẹ́tà, so wọn à ṣe nǹkan kan fún mi nígbà náà. So ìjọ kan tí mo lè bọ̀ lẹ́yìn ìgbà náà gba àwọn tọ̀rí káàtà tó jọ ṣe
wọ́n sín gbẹ́rẹ́ wọ́n sóògùn so àwa rí i pé kò sí nǹkan kan ń bẹ̀. ẹ fi ojú ara yín rí ní àrídájú wípé gbogbo gbẹ́rẹ́ gbogbo oògùn yìí ọ̀ràn nǹkan kan nínú ti bẹ́lẹ̀. ní tí ọba sì rántí bẹ́lẹ̀ ayé kò lè ránjọ́ gbèdé àlùkò yàmọ̀ tó gbúrọ̀ sọ̀rọ̀ ọlọ́run láàánú wa ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀ ẹ jọ báwo lẹ ṣe wá dé ọ̀dọ̀ bàbá wa ní ilẹ̀ ẹ̀rọ. bí mo ṣe débẹ̀ ní ṣókí à ń pe ọkùnrin kan ní Sọ́wọ́ná yẹn jẹ́ Ayọ̀mídé nílùú bonu nìbàdàn bíi lọ́nà àrà bíi lọ́nà àrà ló ká ní ń gun ọ̀kadà lọ́nà àrà yìí náà ní kọ̀sọ́lọ́kadà tí ó mọ̀ National Union tí ó mọ̀ so Methodist Church Elékùrọ̀ Ìbàdàn ìbẹ̀rẹ̀ church màmá rẹ̀ àti bàbá rẹ̀ so èmi wá rí i pé ẹni yìí ti ná ọtí nǹkan ní máa ṣe mo wá rí irun gbẹ̀lẹ́kẹ̀ mo rí tó gé sókòtò ó wá jáde mọ́sálásí tèmi ti máa kírun ní bàbá Wọlá Mosque ní Ìdí Ọ̀pẹ ó wá jáde ń bẹ mi náà lára wọn lè kún àáfà bóun ló ṣe jẹ́ ló ń wá mú mi lọ sí Gàmbàrí mùsùlùmí òun náà ti di mùsùlùmí lónìí àwọn ọmọ ẹ̀ ti di mùsùlùmí ìyàwó ẹ̀ ti di mùsùlùmí ìdí tó jẹ́ ń débẹ̀ nù. ní arákùnrin wa Sọ́wọ́ná yà òun náà ti di mùsùlùmí. òun náà ti di arákùnrin wa àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá ń ṣe Allahu Akbar ẹni tí Ọlọ́run bá ṣe lóore àfi kó dúpẹ́ ká ní ọmọ ìjọ ló yọ sọnù báyìí náà bá ṣe kárí bọ nínú nígbà náà sì wà ní kọ́ ọmọ ìjọ ó lékún àlìyálí ọmọ ìjọ tí ó lékún ẹni tó tún gbajúgbajà ni àlìyálí ọmọ ìjọ tó lékún ẹni tó ń gángan gbilẹ̀ ti dúró déédéé tó ti dúró dáadáa lórí ọ̀rọ̀ ilé ayé ni tábà sọ pé tí ó jẹ tààrọ̀ tọ̀sán ta lẹ́ lọ́wọ́ lọ nígbà tó tún wá jẹun tó lóko ṣé ẹ mọ̀ pé wọ́n gbọ́ ètò wa yìí wọ́n ó sì mọ̀ bọ́jà nù kọ̀rọ̀ yàrá lára tí ń ṣe yé ní gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé àáfàá wa ìwá ló fi jẹ́ kí àjọ dúpẹ́ fọlọ́run ká tún ṣe Allahu Akbar a kí ọmọ ìyá wa náà níbikíbi tí wọ́n bá wà tí wọ́n ti ń gbọ́ wa pé wọ́n kú oríire o nígbà tí ẹ wá dé ọ̀dọ̀ bàbá wa ní ilẹ̀ ẹ̀rọ ǹjẹ́ ẹ mọ̀ bóyá bàbá wa yìí bóò ní ìṣesí wọn ṣe rí sí ìsìláàmù eléyìí tí ẹ ti ń bá bọ̀ gan àbí bóò ní ọkàn tí gan ṣe rí sí ní tẹ́ ẹ bá pàdé ńbẹ̀. alhamdulilayi àlefa lẹ̀rọ ní tèmi mọ̀ tí mo rí tí mo débẹ̀ tá a sì máa débẹ̀ lẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ibẹ̀ lọ́lọ́run títàn òde bá wa bí sí Ọlọ́run sì ní yọ wá pọ̀ mẹ́ pẹ̀lú ògo Ọlọ́run àárí ànábì wa mú sàṣàlárí àárí ara wọn sàbẹ́rí àárá àwọn ẹni eré tó ti lọ rí ṣùgbọ́n àwa ń fojú rí kàlífà lónìí pé nípasẹ̀ àwọn ẹni eré tó ti lọ lẹ́nu ìtọ̀ torí pé kì í ṣalábòsí èèyàn kì í sì ṣe oníjàmbá èèyàn bí wọ́n ṣe ń pè lónìí yìí torí pé kò dídì sọ fún mi pé lọ di mùsùlùmí ọ̀yá máa kírun no kò sì dídì sọ fún mi pé ìgbà tí mo ń ṣiṣẹ́ mi mo ń ṣe bábí ìsàlù mo ń ta kẹ́tẹ́ẹ̀tì mo ń lùlù fáwọn olórin kò dídì sọ yí pé máa kọ́ wọ́n lọ́pàá kiri ìtì ìwáàsí tí mò ń gbọ́ lẹ́nu ẹ̀ náà mo fi gbá àṣekínní tí n bá fẹ́ rójú Ọlọ́run àtọ́jọ́ gbéǹde àgbẹ̀ àmọ́ lọ pa kiri ìtì. ẹ ti wá pa gbogbo àwọn sẹ́ǹtì báyìí pẹ̀lú ògo tọ́lọ́run. ọ̀dà ǹjẹ́ ẹ ti máa gbọ́ rédíò ẹ ti máa gbọ́ tẹlifíṣàn ẹ ti máa wà láàrin ìlú ǹjẹ́ ẹ gbọ́ táwọn èèyàn kankan ti ẹ̀bù ẹnu àtẹ́lu kàlífà ilẹ̀ ẹ̀rọ yìí ǹjẹ́ ẹ gbọ́ rí. a gbọ́ o a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bó o lẹ ṣe gbọ́ ẹ̀yàn náà bẹ́ẹ̀ ṣe gbọ́. bí mo ṣe gbọ́ náà ni pé ká lè béèrè kí ni èrò yín sí ti ń sọ gbogbo. bí mo ṣe gbọ́ náà ni pé wọ́n ní apààyàn kàlífà ilẹ̀ ẹ̀rọ wọ́n ló ń jìbìtì ní wọ́n ní káfìrí ní wọ́n ló kùrọ̀ ní lẹ́nu wọn tí ó sì rí bẹ́ẹ̀ torí pé ẹ jẹ́ ká bá àwọn tí sọ bẹ́ẹ̀ pé sàn ti rí kàlífà lẹ̀rọ yìí ṣé pupa ni àbí dúdú kí ni bísínẹ́sì tọ́jọ́ dà wọ́n pọ̀ tó fi gbá wọn. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ kankan ǹjẹ́ ẹ ti rí kankan sójú rírú àwọn tí ń sọ ọ̀rọ̀ yìí jáde lórí rédíò ní àbẹ̀lú tẹlifíṣàn ní kẹ́ ẹ dákọ rẹ̀ kẹ́ ẹ sì sọ kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú rẹ̀. alhamdulilayi mo rí àwọn kan rí mo rí àwọn kan rí alákọ̀ọ́kọ́ mo rí Oríyọmí Hamzat rí. okay. tèmi àti ẹ̀ tàjọ ríra wa fisikali báyìí tí bí mo ti ń sọ̀rọ̀ yìí kó máa gbọ́ yóò máa jẹ́rìí sí torí pé tó bá ti jẹ́rọ̀ èèyàn máa dọwọ́ bò ní tó bá ti jódodo èèyàn ó sọ fisikali tí gbogbo ayé ó gbọ́ tí gbogbo ayé ó rí. lọ́dún náà mo ń gbọ́ ìròyìn ní orí rédíò pé àwọn bẹbẹ Islam ìgbà náà ló wà ní bísúẹ̀s bí bẹbẹ Islam tẹ́ ẹ bá wá bẹ̀ gbígbàdúrà ń bẹ́ẹ̀ ẹ wá wọ kọ́là aṣọ white ní ẹwọ wa máa rà bẹbẹ Islam àtọ́bá ti bẹ́ẹ̀ èmi wà ní ogún gbà náà wọ́n bá mi fà pé ń gbọ́ lọ ṣe mùsùlùmí
mo wá lọ bá mo ṣe gorí òkè lọ́nu àbá pé àjọ pàdé níjọ́ náà nínú business bàtà ríra àwọn ọ́fíìsì ọ̀gá ìbéèrè owó ìtọrọ owó ìyó ebi ò sì pa mí ṣùgbọ́n mo ní ìdírí gbàdúrà ó ní kódà kò sí wàhálà ó mú mi lọ sínú business nínú mọ́sálásí business lọ́dún náà ibẹ̀ làwọn bẹ̀bẹ̀ Islam yẹn ti ń ṣe fúgàmù gbà náà a sì wọlé ńgbà máa débẹ̀ obìnrin mọ kọ́kọ́ rí tán tẹ́lẹ̀ àwọn lẹ̀ lọ rẹpẹtẹ wọ́n kúnlẹ̀ rẹpẹtẹ ni obìnrin ni ṣéjú obìnrin mọ wá ni ní máa ní gbígbé àdúrà pé wàá lukọ́ wọ wáìtì lọ ni ọkùnrin tí mo bá ń bẹ̀ lọ́dún náà bóyá wọ́n pé 5 lọ́wọ́ adi pé wọ́n á ń pe owó bẹ̀bẹ̀ Islam ibi báyìí bẹ̀bẹ̀ Islam àdúgbò báyìí ẹ̀mú wọn á ń dáwó bí owó bí ẹgbẹ́ bí àjọ wọn wá ń dà ọkàn mi ní ibi tó ń bọ̀ kọ́ ní èrò nígbà tí màá tún wá rí pàpàǹbarì tó tún wá kà mí láyà tí mo tún wá fi dingiri gangan nú ẹbọ tí mo tún wá ń ṣe padà lára Oríyọmí náà mo ti kú ara ọ̀rọ̀ ara rẹ̀ náà mo ti kú kí nìdí ọ̀rọ̀ ni pé àáfàá tọ́lọ́ mú mi bá ń jọ́nà tó jẹ́ chairman wọn ó sì bẹ́rẹ̀ sọ́wọ́ méjèèjì mo sì ní mo bá gbígbàdúrà wà mo fẹ́ di mùsùlùmí òdodo mo ti sóògùn kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo ti ṣe mọ̀mọ́ mi ọmọ sọ mi pé àní ọmọ sóògùn màá àdúrà ni ọmọ ṣe ṣùgbọ́n lè jókòó ṣẹ́jú kan kí n ṣàdúrà sọ̀lọ́ nígbà wọn á pe coordinator náà jáde ọjà aládùúgbò wa mo ti rò orí òun ọ̀dá mi mọ̀ wọ́n sà ń ṣe meeting wọn ò tiẹ̀ kọ́ bí ara sí mi pé mo tiẹ̀ jẹ́ nǹkan kan lébi tó yẹ wọ́n ṣùgbà pé ẹni tiẹ̀ ló ń fẹ́ wọ ní Ìsìlámù mo wá ní ọ̀dà kò sí wàhálà wọ́n ní gba nọ́mbà coordinator lọ́dún náà mo gba nọ́mbà coordinator mo kàn flash ẹ̀mí ìpè di òní olónìí torí pé mo rí pé iṣẹ́ ẹbọ tí ń bẹ lọ́wọ́ mi náà ní bẹ lọ́wọ́ wọn ọdẹ ń pariwo yí pé àdúrà ni wọ́n ń gbà nígbà àdúrà ń bẹ lọ́dọ̀ wọn aṣọ white ní ẹwọ wa mo sì wà ń bẹ́bọ lọ́wọ́ yín báyìí ẹ̀sìn sí gbẹ́rẹ́ tútù sọ̀wọ́ lẹ́yìn tó jẹ́ chairman wọn lọ́dún náà mo fi Ọlọ́run bá tí ó pa mí mo fi búra so bí mo ṣe mọ̀ nù òpùrọ́ ni so ó sì ń pe kàlífàlẹ̀ àlòkùrọ̀ ẹni tí ò rí rí so òpùrọ́ ni Oríyọmí Hamzat. A ní tìtorí àwíjàre kí ìtọ́ tán ní ẹnu tí a bá gba àfáwà ilé ayé wọ́n sọ̀rọ̀ wákàtí 3 ní orí ìrírí wọn pẹ̀lú Khalifa Ilé-Ẹ̀rọ. Ǹjẹ́ kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n ti gbọ́ àwọn ọ̀rọ̀ aburú oríṣiríṣi nípa Khalifa Ilé-Ẹ̀rọ láàrin àwọn èèyàn wa nínú ìlú? Ìmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ gbogbo ọ̀rẹ́ ni pé ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o torí Ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá ní tí ìjọ kan bá ń fa ìfàǹfà láàrin ara wọn ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́jọ ẹ wá pè wọ́n ẹ̀yin èèyàn láàrin ara yín ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹ kó lónìí nísìnyí táwọn àáfàá ń lò lónìí ẹni wípé àyà yẹn wà nínú Suratu Hujurat ìní àyà yẹn wà ṣùgbọ́n àárín làwọn àáfàá ti mú ọ̀rọ̀ lónìí wọn ò mú lórí Ọlọ́run ní ẹ kọ́kọ́ pè wọ́n papọ̀ ẹni tó wá ń yapọ̀ Ọlọ́run àwọn méjèèjì ẹ dẹ́yẹ sí ẹ takò tẹ bá ti wá takò tó wá padà síbi tọ́lọ́run tẹ ní ọmọ ṣeun ẹ wà sẹ́ ẹ wà fàmọ́ra ẹ wà tún wá bá wọn parí ìjà padà ṣùgbọ́n àwọn àáfàá lónìí wọn ò wá parí ìjà ẹyẹ làwọn wá ń dá sí láì rí ẹni tí wọ́n ń dẹ́yẹ sí láì mọ rúwà tí ń wù láì mọ rú ṣe sí rẹ̀. àti tònírè a fẹ́ kí àlejò wa tún bá wa dárúkọ wọn èyí tí wọ́n fẹ́ kí àwọn èèyàn máa wọn sí gangan lẹ́ẹ̀kan sí. Abdul Hakeem Adéjọbí ẹ bá ń ṣe Allahu Akbar. Allahu Akbar. Kìrìsìtẹ́nì ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkankan ò sì náwó sí ẹ pé máa bọ̀ ní ẹ̀sìn Islam fúnra ara wọn ni wọ́n ń wá ìmọ́lẹ̀ kí ó ṣẹlẹ̀ sí Ànábì Ibrahim náà rí tó wo àwọn tó lọ ń dá sọ̀sọ̀sọ̀ pé eléyìí ni ó yẹ kí n máa pè ní Ọlọ́run mi nígbà tó yá torí tí yóò wọ ọkùnrin ni eléyìí ní ńlá yìí ìní ọ̀fẹ́ ẹ̀dá àkọ́jọ́ lọ́run rẹ̀ nígbà ọ̀yá ló yẹ̀wò èmi ò fi orí balẹ̀ fún àwọn Ọlọ́run kéékèèké mọ́ Ọlọ́run tó dá gbogbo ayé àtọ̀run gan-an ẹlẹ́mí ọmọ ọ̀sẹ̀ Àtòdé News kó gbìnàyà kó kúrò lórí íńtánẹ́ẹ̀tì nìkan kó bọ́ sí orí rédíò tí gbogbo ayé ó ti máa gbọ́ lọ́dọọdọ kọ́ rọ̀ wá lọ́rọ̀ rẹ̀ orúkọ tèmi tí mo ṣe àgbékalẹ̀ ètò yìí ẹni Fọlọ́runṣọ́ Abdulkabir iléeṣẹ́ tí a lò yìí tí wọ́n fún wa láǹfààní ká lò lọ́fẹ̀ẹ́ òun náà ní Ọ̀nà Àrà Àtòdé News léyìí tí ó kalẹ̀ sí Olúńlọ́yọ̀ọ́ ní Ọ̀nà Àrà local government ní ìlú Ìbàdàn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.